nítorí Awólọ́wọ̀ àwọn ẹlẹ́wọ̀n yarí pátápátá. Bí adájọ́ Ṣódẹ̀yìndé Ṣówẹ̀mímọ́ ti wọlé sí kóòtù, kò tún sí ààyè awuyewuye mọ́ nítorí lójú ẹsẹ̀ tó jókòó ní ohun gbogbo ti pa lọ́lọ́. Kò sẹ́nìkan tó tún tó bẹ́ẹ̀ láti wí kinní kan tàbí jẹni wúyẹ́wúyẹ́ mọ́, àfi ẹni tó bá ti ṣetán láti fi ẹ̀wọ̀n júra. Kíá ni ọkùnrin kan ti dìde, B.A. Adédìpẹ̀ lórúkọ tòun. Òun ló sì ka gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn tí wọ́n mú náà ṣẹ̀. Àkọ́kọ́ ni pé wọ́n fẹ́ fi tipátipá gbàjọba. Ẹ̀ẹ̀kejì ni pé wọ́n fẹ́ ba àwọn ibi pàtàkì bí iléeṣẹ́ ìbánisọ̀rọ̀, iléeṣẹ́ rédíò, iléeṣẹ́ àwọn sọ́jà tí wọ́n ti ń fún wọn ní àmì ohun tó bá ṣẹlẹ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ pátápátá. Báwo ni wọ́n wá ti fẹ́ ṣe gbogbo eléyìí? Olùpẹ̀jọ́ náà, ìyẹn Adédìpẹ̀, sọ pé láti ọdún 1961 ni Awólọ́wọ̀ ti gbé ìgbìmọ̀ kan dìde tó sì ti rán àwọn ọ̀dọ́ kan lọ sí ilẹ̀ Ghana láti gba ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ogun àti bí a ṣe ń jagun. Ó ní kò sì ṣe eléyìí nítorí ohun méjì. Ó ṣe láti lo àwọn ọ̀dọ́ náà kí wọ́n lè fi tipátipá gbàjọba lọ́wọ́ Balewa ni. Olùpẹ̀jọ́ sọ pé òun yóò fi ẹsẹ̀ ọ̀rọ̀ náà múlẹ̀ pé lọ́jọ́ 22 oṣù kẹsàn-án ọdún 1962 gan-an ni Awólọ́wọ̀ àtàwọn èèyàn ẹ̀ ìbá fi tipátipá gbàjọba Nàìjíríà. Bí wọ́n ti ń ka ẹ̀sùn náà lóríṣiríṣi báyìí, bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọ̀daràn tí wọ́n ti mú náà ń gbọ́ tí wọ́n sì ń mirí wọn. Bí ọ̀rọ̀ àpárá lásán ló jọ lójú àwọn míì, ṣùgbọ́n àwọn tí wọ́n gbọ́n nínú, pàápàá Ọbafẹmi Awolọwo fúnra ẹ̀ mọ̀ pé ọ̀ràn gidi rèé o. Ó mọ̀ pé àwọn Haúsá ti lo àwọn ọmọlẹ́yìn òun láti rí òun mú. Níṣe ni wọ́n tò àwọn ọ̀daràn náà lẹ́sẹẹsẹ, wọ́n sì jókòó fẹ̀gbẹ́kàngbẹ́, wọ́n fẹ̀gbẹ́ kan ara wọn lọ. 1, 2, 3, 4 bí wọ́n ti tò wọ́n nù. Ọjọ́ ńlá lọ́jọ́ náà nílùú Èkó, ọjọ́ tí kò yá gbàgbé fẹ́nikẹ́ni ni. 29 ní gbogbo àwọn tí wọ́n fẹ̀sùn burúkú yìí kàn pé wọ́n fẹ́ fi tipátipá gbàjọba, ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ló wà nílé ẹjọ́ lọ́jọ́ náà. Wọ́n sì ń wá àwọn kan tí wọn kò tí ì rí wọn mú nínú wọn. Àwọn 4 tí wọn kò rí mú yìí, àwọn ti ríbi sá lọ ni o. Wọ́n bọ́ mọ́ àwọn ọlọ́pàá òyìnbó tí Balewa dẹ sí gbogbo wọn lọ́wọ́. Wọ́n sì ti rìn jìnnà sí Nàìjíríà kó tó di pé wọ́n mú àwọn ẹlẹgbẹ́ wọn. Àwọn 4 náà ni Ayọ̀ Adébánjọ, Anthony Enahoro, Sam Ikoku àti James Olúbùnmi Àlùkò. Nígbà tí ọ̀rọ̀ ti di wàhálà tí àwọn wọ̀nyí sì gbọ́ pé wọ́n ń ṣa àwọn èèyàn àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Awólọ́wọ̀ káàkiri ni wọ́n ti gbé e bẹ́. Àjàṣẹ́, ìyẹn ní orílẹ̀-èdè Benin báyìí, ni wọ́n kọ́kọ́ balẹ̀ sí. Ọkùnrin kan tí wọ́n ń pè ní Karimu da Silva, ìyẹn àbúrò Abu da Silva, ló tọ́jú wọn sílé ẹ̀ níbẹ̀. Ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n sì wà títí tó fi ṣètò fún wọn tí wọ́n sì fi rí ọ̀nà láti sá lọ sí Ghana. Ghana làwọn wọ̀nyí wà nígbà tí wọ́n fi gbé àwọn Awólọ́wọ̀ wá sílé ẹjọ́. Ṣùgbọ́n lápapọ̀ àwọn 29 yìí ni ìjọba ń bá ṣẹjọ́. Bí wọ́n sì tò orúkọ wọn tẹ̀lé ara wọn rèé, láti orí ẹni àkọ́kọ́ títí dé orí ẹni 29. Àwọn yìí ni Ọládìpọ̀ Akínwùmí Májà, Michael Adédàpọ̀ Omisade, Gàbí Ṣàṣọ́rẹ́, Adéyígà Akínsànyà, Richard Babalọ́lá, Sùnbọ̀ Jíbówú, Samuel Àkànbí Onítìrí, Sebastian James Umoren, Ayọ̀ Akínsànyà, Sunday Ebiotoma, Samuel Taiwo Ọ̀rẹ́dẹ̀yìn, Morrison Ọmọkótiẹ̀, Latif Jákàndé, Josiah Sunday Ọláwọyìn, Uzodinma Uruegbu Nwobiala, Victor Ọlábísí Ọ̀nàbánjọ, Alfred Ògbéyíwárẹ̀wánẹ, Gabriel Eyekwerire, Chike Obi, Simeon Oyèsílé, Samuel Adésànyà Ọ̀túnbánjọ, Joseph Sarmiantaka, Josiah Ọládìran Láwánsùn, Muri Badmus, Joshua Ọlátúndé Akínrọ́pò Àkámọ́, Alex Túndé Àmúwò, Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Anthony Eronsele Enahoro, Samuel Grace Ikoku, Ayọ̀ Adébánjọ àti James
Olúbùnmi Àlòkò. Níwọ̀n ìgbà tí àwọn 4 kò ti sí nínú wọn, àwọn 27 ni wọ́n wà nílé ẹjọ́ lọ́jọ́ àkọ́kọ́ yìí. Bí wọ́n sì ti tò orúkọ wọn, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló gbẹ̀yìn gbogbo wọn. Ìyẹn náà ni wọ́n ṣe ń pè é ní ọ̀daràn 27. Ìyẹn nọ́mbà oníkálukú ni wọ́n fi ń pè é. Ọ̀làdìpọ̀ Májà ni ọ̀daràn 1, Latif Jákàndé ni ọ̀daràn 13, Ọlábísí Ọ̀nàbánjọ ni ọ̀daràn 16 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní gbogbo ilé ẹjọ́ náà àti ní gbogbo àsìkò tí wọ́n fi ń gbọ́ ẹjọ́ ọ̀hún, wọn kò pe orúkọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ níbì kankan. Orúkọ tí wọ́n fún tí wọ́n sì tẹ̀ mọ́ lórí náà ni ọ̀daràn 27 tàbí 27th accused. Bẹ́ẹ̀ náà ló sì rí fún gbogbo àwọn tí wọ́n jọ mú. Bí wọ́n ti ka gbogbo ẹ̀sùn náà tí wọ́n sì ń bi wọ́n ní ìbéèrè lọ́kọ̀ọ̀kan, ìbéèrè kan náà tí wọ́n ń bi wọ́n ní ó jẹ̀bi tàbí ó kò jẹ̀bi. Gbogbo wọn sì ń sọ pé àwọn kò jẹ̀bi. Nígbà tí wọ́n dé orí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó gbẹ̀yìn, wọ́n ka ẹ̀sùn náà sí lẹ́sẹ̀ báyìí pé ìwọ ọ̀daràn 27, ìwọ pẹ̀lú àwọn tó dúró yìí àti àwọn míì tí a kò tí ì rí mú gbìmọ̀ pọ̀ láti fi tipátipá gba ìjọba Nàìjíríà lọ́jọ́ 22 oṣù kẹsàn-án ọdún 1962 tá a wà yìí. Bẹ́ẹ̀ ni ó tún gbìmọ̀ pẹ̀lú àwọn kan láti rán àwọn ọ̀dọ́kùnrin kan lọ sí orílẹ̀-èdè Ghana kí wọ́n lè lọ gba ẹ̀kọ́ nípa bí a ti ṣe ń fi tipátipá gbàjọba. Gbogbo ohun tí ó ṣe yìí ló lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn òfin 41, èyí tó sì fi hàn pé a ti múra láti gbógun ti ọbabìnrin ìlú òyìnbó. Ó jẹ̀bi tàbí ó kò jẹ̀bi? Awólọ́wọ̀ dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀, n kò jẹ̀bi rárá o. Bí wọ́n ti sọ bẹ́ẹ̀ tán ni àwọn lọ́ọ̀yà wọn fò dìde. Abraham Adésànyà ló sì ṣáájú wọn. Ṣé kìí kúkú ṣe pé wọ́n á múra ẹjọ́ wá sí kóòtù? Ọ̀tọ̀ ní ohun tí àwọn wá ṣe kí wọ́n tó gbọ́ pé wọ́n gbé àwọn Awólọ́wọ̀ wá sílé ẹjọ́. Ọwọ́ ẹnìkan ni Adésànyà sì ti yá aṣọ tó wọ̀ nílé ẹjọ́. Síbẹ̀ náà, nígbà tó dìde síwájú adájọ́ Sówẹ̀mímọ́, òun, Síkírù Ṣítàbé àti Wìlí Èfòẹ̀yẹ, ohun kan náà tí wọ́n ń béèrè ni pé kí adájọ́ gba béèlì àwọn ẹni náà, kó jẹ́ kí wọ́n máa lọ sílé kí wọ́n sì máa ti ilé wọn wá jẹ́ ẹjọ́ náà. Abraham Adésànyà fi ìdí ẹ̀ múlẹ̀ pé wọ́kìlù mọ̀ ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀, kò sí ibì kan tí yóò sá lọ bó ti wù kí ẹjọ́ náà le tó, nítorí gbogbo ayé ló mọ̀ ọ́n yíkáyíká. Ó ní yàtọ̀ sí tìyẹn, ọ̀kan nínú àwọn tó gbé Nàìjíríà dé ibi tó wà yìí ni Awólọ́wọ̀ yìí ṣe. Kò sì pọn dandan kí wọ́n tì í mọ́lé. Ó sì dáhùn lójú pé bí wọ́n bá gba onídùúró rẹ̀, kò ní dí ẹnikẹ́ni lọ́wọ́ nídìí ẹjọ́ náà. Ṣùgbọ́n kíá ni olùpẹ̀jọ́ ìjọba, ìyẹn Adédìpẹ̀ fò dìde, tó sì sọ fún adájọ́ náà pé kó má dán wò. Ó ní kó má gba béèlì Awólọ́wọ̀. Ó ní bó bá ṣe bẹ́ẹ̀ yóò ba gbogbo nǹkan jẹ́ ni. Ó ní bí Awólọ́wọ̀ bá wà ní òmìnira, àwọn kò ní rí ojútùú ẹjọ́ náà mọ́ láéláé, nítorí gbogbo ọ̀nà ni yóò gbà láti rí i pé àwọn tí wọ́n ti jẹ́wọ́ tí àwọn sì ti gba ọ̀rọ̀ wọn sílẹ̀ padà wá sọ pé àwọn kò jẹ́wọ́ nǹkan kan mọ́, àwọn kò sì sọ ohun tí wọ́n ń pè àwọn sọ. Ó ní bí wọ́n bá fi Awólọ́wọ̀ sílẹ̀, yóò da ẹjọ́ náà rú pátápátá ni o. Kàkà kí wọ́n fi sílẹ̀, kí wọ́n yáa rán an lọ sí ọgbà ẹ̀wọ̀n kí wọ́n lọ́ọ́ fi pamọ́ síbẹ̀. Ìyẹn nìkan ni kò ní jẹ́ kí wọ́n sọ ẹjọ́ náà di yẹlẹyẹlẹ. Ó ní yàtọ̀ sí gbogbo èyí tí òun ń wí yìí, ẹ̀sùn tí wọ́n fi kan Awólọ́wọ̀ àti àwọn èèyàn ẹ̀ yìí, ẹ̀sùn tó le púpọ̀ ni o. Ẹ̀sùn náà kì í ṣe èyí tí ẹnikẹ́ni tí wọ́n bá fi irú rẹ̀ kàn yóò máa rìn kiri ìgboro, nítorí wọ́n lè wá padà ṣe ohun tí wọ́n fẹ́ ṣe náà. Adájọ́ Sówẹ̀mímọ́ kò yá làágùn jìnnà. Ó sọ fún àwọn tí wọ́n fẹ́ gba béèlì pé òun kò lè fún Awólọ́wọ̀ ní béèlì kankan, nítorí ẹ̀sùn tí wọ́n fi kàn án le púpọ̀ jù. Ó sì dáhùn lójú pé bí wọ́n bá gba onídùúró ọ̀daràn 27 yìí, ẹjọ́ náà yóò dàrú kíákíá ni. Bẹ́ẹ̀ ló gbégi lé, ó sì pàṣẹ pé kí wọ́n lọ tọ́jú Awólọ́wọ̀ àti gbogbo àwọn ọ̀daràn tó kù náà sí ọgbà ẹ̀wọ̀n Broad Street títí di ọjọ́ Ajé Monday ọjọ́ 12 oṣù kọkànlá náà, nítorí ọjọ́ náà ni ẹjọ́ yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Bẹ́ẹ̀ ni wọ́n ṣu Awólọ́wọ̀ rúgúdú, òun pẹ̀lú àwọn èèyàn rẹ̀, wọ́n sì gbé òun sínú mọ́tò ọ̀tọ̀ tí wọ́n fi gbé e wá. Lynn
àti àwọn ọlọ́pàá tó gbé e láti inú ilé rẹ̀ lọ sí ilé ẹjọ́ náà ni wọ́n sì gbé e dé ẹnu ọ̀nà ọgbà ẹ̀wọ̀n ọ̀hún èyí tó wà ní òpópónà Broad Street níbẹ̀ ni wọ́n ní kí wọ́n kó wọn pamọ́ sí. ṣùgbọ́n àsọtì ọ̀rọ̀ ní jẹ́ kínní àná ni o kì í kúkú ṣe pé adájọ́ Sówẹ̀mímọ́ ṣẹ̀ṣẹ̀ ń ronú lórí pé òun kò ní gba béèlì Awólọ́wọ̀ tàbí pé ọgbà ẹ̀wọ̀n ibì kan lòun fẹ́ jù sí ohun tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ni ètò tí òun àti àwọn èèyàn tó wà nídìí ọ̀rọ̀ Awólọ́wọ̀ ti ṣe ni ìdí ni pé ní gbogbo ìgbà tí wọ́n wà nílé ẹjọ́ tí wọn kò tí ì dájọ́ rárá àwọn kan ti wà ní ọgbà ẹ̀wọ̀n Broad Street yìí tí wọ́n ti ń ṣètò yàrá tí wọn yóò fi Awólọ́wọ̀ sí gan. wọ́n ti lọ sílẹ̀kùn ẹ̀yìnkùlé kan tó ṣe pé wọn kì í ṣí sílẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wọ́n sì rí i pé ilẹ̀kùn náà ti gan pa wọ́n yọ wọ́n sì fi òmíì sí i. ìdí ni pé ọ̀nà ẹ̀yìnkùlé yẹn ni wọ́n fẹ́ gbé Awólọ́wọ̀ gbà wọn kò fẹ́ kó jẹ́ ọ̀nà iwájú ọgbà ẹ̀wọ̀n làwọn yóò gbé gbà níbi tí àwọn ẹlẹ́wọ̀n tó kù yóò ti rí i. wọ́n sì ń ṣe gbogbo èyí sílẹ̀ láti ọwọ́ ọ̀sán bẹ́ẹ̀ adájọ́ Sówẹ̀mímọ́ kò tí ì dájọ́ rárá. ìyẹn ni pé àwọn èèyàn náà ti mọ ohun tí wọ́n fẹ́ ṣe wọ́n ti mọ̀ pé àwọn kò ní jẹ́ kí Awólọ́wọ̀ padà sílé ọgbà ẹ̀wọ̀n làwọn ń gbé e lọ. Ọlọ́run nìkan ló wá mọ bí ètò náà ti ta sí àwọn ẹlẹ́wọ̀n tó kù létí ṣá o. ìdí ni pé gbàrà tí wọ́n gbé Awólọ́wọ̀ dé ọgbà ẹ̀wọ̀n náà nígbà tó sì wà ní ọ́fíìsì tí wọn yóò ti gba àwọn nǹkan ìní ẹ̀ tó kó wá sílẹ̀ tí wọn yóò sì kọ orúkọ àti gbogbo àdírẹ́sì rẹ̀ sínú ìwé ariwo sọ láti inú ọgbà ẹ̀wọ̀n lọ́hùn-ún ọ̀rọ̀ sì di áwò 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 àwọn ẹlẹ́wọ̀n bẹ̀rẹ̀ sí lu igi mọ́ irin wọ́n bẹ̀rẹ̀ sí mì irin jìgìjìgì wọ́n ń pariwo pé ọ̀dọ̀ àwọn ni kí wọ́n gbé Awólọ́wọ̀ wá àwọn fẹ́ rí o bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣẹ́ ìpè randurandu fún Akíntọ́lá àti gbogbo àwọn èèyàn ẹ̀ rògbòdìyàn náà sì pọ̀ lọ́gbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ Awólọ́wọ̀ kò tí ì wọlé o kí ló wáá ṣẹlẹ̀ níbẹ̀ o báwo ni kóòtù ṣe rí lọ́jọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ yìí ẹ tún pàdé wa láìpẹ́ rárá. Adémọ́lá Adéjàre òun ló ń ṣe àtúpalẹ̀ ìtàn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti àwọn èèyàn ẹ̀ fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn ẹ kú déédé àkókò yìí o.